Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè hallelujah o. Èmi ọmọ yín náà ni Dr. Mọ̀ọ́dù àgbà. Mojúbà àkọ́dá ayé, mojúbà ṣẹ̀dá ọ̀run, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà, ẹ̀yin tẹ́lẹ̀dùmarè gbélé ayé lọ́wọ́, mojúbà lọ́wọ́ Olúbíkín èyí tó kọ́ já ewé. Mojúbà lọ́wọ́ Ọ̀sẹ̀bíkín èyí tó kọ́ wa, mojúbà lọ́wọ́ bàbá mi Ráímì Oṣùọlálé o. Ẹ̀yin ènìyàn mi, mo kí yín, Elédùmarè ọba ò ní fi ọ̀kọ̀ọ̀kan wa sílẹ̀. Mo fẹ́ yọ̀ǹda iṣẹ́ alágbára kan fún ènìyàn mi lónìí. Ẹ máa bá mi ká lọ. Iṣẹ́ yìí ni à ń pè ní Arobi Alaraa. Arobi Alaraa. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ kan, ó jẹ́ iṣẹ́ nǹkan tí ó ní agbára púpọ̀. Tó jẹ́ wípé bí ẹ̀dá ènìyàn kan bá ń lò ó, bí ẹnìkan bá sà sí wa, àbí ta wá lọ́fà ni, àbí fẹ́ ràn nǹkan sí wa, pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè àrá sápa ẹni náà. Àbẹ́ ẹ̀ gbọ́ mi yé? Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè àrá á sápa ẹni náà. Iṣẹ́ náà dájú púpọ̀. Ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ kí a má fi iṣẹ́ Arobi, ẹ má jẹ́ ká fi ṣeré. Bí èèyàn kan bá fẹ́ sà sí wa, tí nǹkan bá ṣe, tó bá kú dànù àbí nǹkan kan ṣe, tó bá tún lé ayé wá, a mọ̀ irú èèyàn tí ó mọ̀ náwó sí. Ìdí nìyẹn tẹ́mi ò lè fi iṣẹ́ Arobi, èmi ò lè fi ṣeré. Bẹ́ẹ̀ sì ni n ò fẹ́ kẹ́yin tẹ́ jẹ́ ènìyàn mi kẹ́yin náà fi ṣeré. Ìdí nìyẹn tí mo bá yín fi mú iṣẹ́ yìí wá. Kò iṣẹ́ kan tí èèyàn máa ń fi kalẹ̀ fún ènìyàn, ṣùgbọ́n màá fi kalẹ̀ fún ẹ̀yin ènìyàn mi kẹ́ lè jẹ àǹfààní ẹ̀. Báwo ni ẹ ò ṣe ṣiṣẹ́ yìí? Ẹ máa bá mi ká lọ. Ẹ lọ bá mi wo ojúlówó ẹdun àrá, original one. Ẹ má jẹ́ ká gbé àṣẹlé wúrọ́ lé lọ́wọ́ o. Original ẹdun àrá ó máa ń dá yàtọ̀ síra wọn báyìí. Original ẹdun àrá ẹ lọ bá mi wá. Ẹ bá mi wá àrígi ṣẹ́gi èyí tí kòkòrò wà nínú ẹ̀ tó dá yín lójú pé kòkòrò inú rẹ̀ ò tí ì rìn lọ àbí kò tí ì kú. Ẹ bá mi wá irú ẹ̀ 3. Ó di mélòó? Ó di 2. Ẹ bá mi wá òkìtì ọ̀gán tó jẹ́ pé ó ti jìn lọlẹ̀, tó jẹ́ pé ó ti wó lulẹ̀, tó jẹ́ pé ó ti jìn mọ́lẹ̀ fúnra rẹ̀. Ẹ bá mi lọ bu díẹ̀ lára òkìtì ọ̀gán yìí. Ó di mélòó? Ó di 3. Ẹ bá mi wá ẹja òjìjí gbígbẹ, kò bá jáyè kò bá jẹ gbígbẹ, èyí tẹ́ bá rí nínú ẹ̀ tó jẹ́ ojúlówó ẹja òjìjí. Ẹ bá mi wá mélòó? Ẹ bá mi wá ẹyọ kan. Bó ni ẹ ṣe máa ṣe iṣẹ́ yìí? Iṣẹ́ yìí tá bá fẹ́ gún, inú odó la gbọ́dọ̀ ti gún. A ò gbọ́dọ̀ fi òkúta gún. Odó igi òní májẹ̀mú iṣẹ́ náà ni a lè lò láti fi gún iṣẹ́ yìí. Ẹ máa gún ẹdun àrá lọ́tọ̀, àrígiṣẹ́gi ẹ máa gún náà ní ọ̀tọ̀. Òkìtì ọ̀gán yìí náà ẹ máa gún náà ní ọ̀tọ̀. Ẹ wá ṣe báyìí. Ẹ bá mi mú atare 3. Ẹ wá yọ ọ̀kọ̀, ẹ wá yọ pé atare 3, ẹ wá yọ ọ̀kọ̀ ẹyọ kọ̀ọ̀kan. Ó ṣe kóró kan ọ̀kọ̀ atare ẹyọ kan, ẹ yọ lára atare odidi kan. Ẹ ṣe bẹ́ẹ̀ náà níbi atare lẹ́ẹ̀kejì, atare lẹ́ẹ̀kẹta. Ẹ mú omi ẹ̀ta náà, ẹ gún náà tí ó kùnà. Ẹ ò ní gún ẹja òjìjí yìí o. Lẹ́yìn ìgbà tẹ́ bá wá gún, ẹ wá bá mi wá ọṣẹ. Ẹ bá mi kó ọṣẹ sí. Ẹ bá mi pò mọ́ ọṣẹ. Ẹ bá mi pò mọ́ ọṣẹ. Tẹ́ bá ti pò mọ́ ọṣẹ, ẹ ò gbọ́dọ̀ fi odó kan mọ́. Ọwọ́ lẹ ò fi pò. Ìdí nìyí tí mo fi ń lé ẹ ò gún ní ọ̀tọ̀ọ̀tọ̀. Tẹ́ bá ti fi ọwọ́ po iṣẹ́ yìí, ẹ wá ọtí lẹ ò fi pò, kó ṣe pé fi omi mix ẹ. Ẹ ra ọtí original ọtí síma onígò ní kẹrà, ẹ má lò ní nylon. Ẹ bá mi dà sí, ẹ fi pò ó dáadáa. Ẹ bá mi wá igbá, ẹ má lo ike funfun. Ẹ bá mi wá igbá kan. Ẹ wá mú igbá yìí, ẹ fi ẹja òjìjí yìí ẹ fi tẹ́lẹ̀ bẹ̀. Ẹ wá kó ọṣẹ yìí, ẹ kó lé lórí. Lẹ́yìn ìgbà tẹ́ bá ti kó lé lórí tán, ẹ mú iṣẹ́ yìí, ẹ gbé síbì kan fún ọjọ́ 3. Iṣẹ́ yìí wíwẹ̀ ni 2 tàbí 1 lóṣù ènìyàn gbọ́dọ̀ wẹ̀. Èèwọ̀ tó wà ńbẹ̀ ni wípé tá bá fẹ́ wẹ̀ iṣẹ́ yìí, àsìkò tójò bá ń rọ̀ lọ́wọ́ a ò gbọ́dọ̀ wẹ̀. Àsìkò tí òjò bá ń rọ̀ lọ́wọ́. Èyí tó sì wà ńbẹ̀ ni pé a kì í wẹ̀ látorí àti ẹsẹ̀ lẹ́yìn tí mo wẹ̀ bò wá òkè. Ẹ ò máa wẹ̀ ọṣẹ náà bọ̀ láti ẹsẹ̀ lẹ́yìn tí gbé ẹ ti máa wẹ̀ bò wẹ́wẹ́ tẹ́ fi wẹ̀ dé orí yín. Ẹ má gbé látorí dé ìsàlẹ̀. Kò jù báyẹn lọ. Olú àṣẹ lọ́wọ́ Elédùmarè, bẹ́yàn kan bá sà sí wa, àrá ni ó sá pa.
àrá oní òsàpá ẹni náà kò ní ẹ̀rọ o. Ẹ lọ bá mi dán wò. Ẹ fún ilé lábọ̀. Ó dàbọ̀.